ìrìn àjò tí bàbá wa Alaafin tí wọ́n rìn lọ síbẹ̀ yẹn, ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kún ara question tí mo fẹ́ throw sáwọn tán fẹ́ promote pé ohun tán lọ ṣe ń bẹ̀ yẹn pé ó dà, because all these things need answer. Ẹni tó jáde tó pe gbogbo àwa tá à ń sọ̀rọ̀, especially ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ń direct ẹ̀ sáwa tá à ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá. Babaakeugbagold wọ́n ń ṣe torí nǹkan tí wọ́n fẹ́ jẹ́. Babaakeugbagold ó dàbí pé alábòsí ẹ̀dá kan ni wọ́n. Ó lè mí sì ṣe ń tẹnu mọ́ the name Yorùbá. Ìjókòó gbọ́dọ̀ wáyé lórí ẹ̀. It needs to be established. Torí mo rí àwọn èèyàn wa kan, pàápàá jùlọ àwọn tó ń pera wọn lábẹnugan nínú Yorùbá nation. Ibẹ̀ mo ti gbọ́ téèyàn kan ti ń sọ̀rọ̀ pé that name can never be changed. Ẹ padà. You don't speak for anybody. You are speaking for yourself, sir. Ẹni tó sọ̀rọ̀ yẹn mọ̀ rẹ̀ kò ń ṣe bàbá Akíntóyè o. Ọ̀rọ̀ Babaakeugbagold Ìyálájé sọ nínú gbogbo ọ̀rọ̀ tán sọ, wọ́n àdírẹ́sì ikú tó pa bàbá ọba Ọ̀yọ́túnjí. Wọ́n ṣe bí báwọn gbọ́ o. Wọ́n sọ nǹkan kan. You see? Ìyẹn fi ń yé wa pé kí ni ojúsàájú lẹ̀ ń ṣe. You are not doing it pé kí peace kò fi reign, kálàáfíà fi wà. You are doing it pé ẹ̀yin náà fẹ́ gbẹ́nu sí. Ẹ wá wọ́n wá ṣe paríparí ẹ̀ Ìyálájé wọ́n bàjẹ́ bàṣẹ́ bóyá gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. A sọ pé àwọn kan sọra wọn dẹlẹ́nu ń já wáyà, àwọn náà dá gbogbo wàhálà tó wà ńlẹ̀ ilẹ̀. You as àgbàlagbà tẹ́ pera yín láàfà, you now came out and say ẹ̀yà gẹ́gẹ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀ jáde. Ẹ̀ka ìnáwó tó mí pé ẹ ti ń dúró tẹ́lẹ̀ pé kílẹ̀ Yorùbá dàrú. Kẹ́ lè rí gbogbo àṣemáṣe nǹkan burúkú tẹ́yin fẹ́ ṣe kẹ́ lè rí ṣe. Ọ̀nì yẹn lèèyàn kan lanu gbàgà tó ń pè lábọ̀ rẹ̀. Ẹ bá wí o Babaakeugbagold. Báyìí bá gbẹ̀yìn gan ẹ sọ pé àtẹ̀bábọ̀ rẹ ni. Ẹ̀yin gan ó sọ bẹ́ẹ̀ báyìí bá gbà yín. Because ó dàbí pé what you are trying, what it looks like gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn látàpá abẹ yẹn nǹkan tó ń fẹ́ push narrative tó ń push ni pé ẹlẹ́bọ ni wọ́n. A fẹ́ gbógun tì wọ́n, a fẹ́ bá wọn jà. Mo sọ fún mo ní àdàbà ń pògèdè bíi pé ẹyẹlé ò gbọ́, ẹyẹlé gbọ́ títí ó ti yé wa kọjá bí tẹ́ ẹ rò. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ wa ó ti wá dé ojú ẹ̀ báyìí. Dr. Ola Mike, mo mọ̀ pé òṣùbà káre ńlá fún yín àti Ìyálájé ẹ kú iṣẹ́ takuntakun. Now ọ̀pọ̀lọpọ̀ àṣírí ńlá míì tún ni ló tún tú jáde o. Dr. Ola Mike kàn tiẹ̀ tú pẹ́rẹpẹ̀rẹ lónìí. Ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní sàn. Ó bẹ̀rẹ̀ látòrí ààfin Aláàfin Ọ̀yọ́. Ó dé ọ̀dọ̀ Sultan Sokoto. Ó kan Babaakeugbagold. Ó lágbára o. Ó lágbára. Dr. Ola Mike wọ́n wá ọ̀rọ̀ yìí jìn. Wọ́n dẹ̀ tú. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ìṣẹ́yìn pé gbogbo tá a máa ń fojú wò tá a máa ń wò wọ́n pé àwọn èèyàn rèé àwọn àgbàlagbà rèé àsọ̀rọ̀ ò rí bá a ṣe ń wò ó. Ẹ̀yin èèyàn ẹ máa pín fọ́nrán yìí ẹ jẹ́ ó go far gan. Dr. Ola Mike àti Ìyálájé mo gbóṣùbà káre fún yín fún iṣẹ́ takuntakun. Irú àwọn èèyàn tá a nílò rèé nílẹ̀ Yorùbá kò sí àwọn tí ó rò ó tọrọ ńlẹ̀ tí wọ́n mọ fọwọ́ bò mọ́lẹ̀ látàrí wípé irọ́ ń fífọ̀ wọn lọ́wọ́lọ́wọ́. Náà gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ tẹ́ come across sí fọ́nrán yìí ẹ pín kó kan gbogbo ọmọ Yorùbá la. Ọ̀rọ̀ wa ti débi tí a ti jókòó tó ní kálukú ti mọ ibi tí à ń lọ. Ní tá a ti mọ ibi tá à ń lọ torí ẹ̀kọ́ ti fojú múmu hàn ibi tó ní kálukú belong sí báyìí àti rí àtàwọn tá à ń wò pé àwọn èèyàn Ọlọ́run rèé àwọn èèyàn Ọlọ́run rèé àgbàlagbà ni wọ́n àṣeyá ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Ó lágbára o. Pẹ́rẹpẹ̀rẹ àṣírí ó ní Dr. Ola Mike ni wọ́n tú nínú fọ́nrán yìí. Ìrìn àjò tí bàbá wa Alaafin tí wọ́n rìn lọ síbẹ̀ yẹn, ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kún ara question tí mo fẹ́ throw sáwọn tán fẹ́ promote pé ohun tán lọ ṣe ń bẹ̀ yẹn pé ó dà. Because all these things need answer. Ẹni tó jáde tó pe gbogbo àwa tá à ń sọ̀rọ̀,
especially ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ń direct ẹ̀ sáwa tá à ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá ni wípé kíjọba ṣe kíni kán lé bẹ́ẹ̀ ló wà lórúkọ tí ò ń ṣe tiwa. So ká wá rí ẹnìkan náà àwọn tá a pè ń bàbá wa kán lọ síbẹ̀ pàápàá jùlọ kán tún máa lọ firú ìtàn tó ń fìdí ẹ̀ lọ́lẹ̀ yẹn kán lọ mọ́ fi lọ́lẹ̀ ń bẹ́ẹ̀. Bí ìgbà téèyàn ń pàrokò tó ń pòwe ni pé mo wà ń bí fún yín o, ẹ rán mi iṣẹ́, ẹ gbéṣẹ́ fún mi, ẹ ṣáà ti gbówó wá, ẹ ṣe mí dáadáa, ẹ jẹ́ kémi náà ṣe kíni kẹ́nu mi tó bẹ́ẹ̀ kémi náà kí n jù bẹ́ẹ̀ lọ, kí n dẹ̀rù jẹ̀jẹ̀ ńlẹ̀ Yorùbá, ń ṣiṣẹ́ fún yín, gbogbo ẹnu mo fi sọ, mi ò yọ sọ. Torí mo rí pé àwọn kan fẹ́ máa pọ́n jẹ̀bẹ̀ lákìsà, wọ́n fẹ́ máa parọ́ fúnra wọn. Pàápàá jùlọ ká máa réèyàn tí ó sọ pé ó wà nú àwọn tó ń jìjàǹgbara, òun pè fún òmìnira ilẹ̀ Yorùbá, kó fẹ́ promote irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìsí kò sí bó ṣe wù kẹ́ ẹ pọ́nrọ́ léwé tó, àwọ̀ bá yín tú síta, a máa bá yín tú báyìí, àá fi hàn àwọn èèyàn pé irọ́ lẹ̀ ń pọ́n sínú ewé yẹn. Mi ì sọ pé ohun tẹ́ ẹ lẹ́ gbé dání àbí tẹ́ ẹ lẹ́ ń ṣe, mi sọ pé rọ́ ni o. Bọ́sẹ̀ rí gbogbo ìrìn àjò rọ́ tẹ́ bá fẹ́ fi kún táwa bá rí, a máa máa wòra wa lójú, a máa máa bá yín tú. Gbogbo rọ́ tẹ̀ ń pa, ìrìn àjò yẹn ó sì èso rere, nǹkan dáadáa náà fi ṣe. Kò sí nǹkan dáadáa tó wà nínú ìrìn àjò yẹn, ẹ má tanra yín, ẹ dẹ̀ má parọ́ fún ọmọ Yorùbá. Kò sí nǹkan dáadáa kankan tó wà ńbẹ̀, kò pọ́n ilẹ̀ Yorùbá lé, kò pọ́n ilẹ̀ Yorùbá lé in any sense whatsoever, kò pọ́n wa lé. Ìrìn àjò yẹn fúnra rẹ̀ number 1 kò pọ́n ilẹ̀ Yorùbá lé. Number 2, àwọn ọ̀rọ̀ tó ti ẹnu jáde ńbẹ̀ ó tàbùkù ilẹ̀ Yorùbá, ó short change wa gan. Pàápàá jùlọ tó bá jẹ́rú àpọ́nlé ká gbé fún ipò yẹn, ká gbé fún bàbá wa tó lọ́bẹ̀ yẹn ni, kò bá má ti jẹ́ bẹ́ẹ̀, kò bá má ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Bọ̀ ó ṣe ni láàánú pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kàkà kẹ́ tún wá jẹ́ kí gbogbo àjọ ṣe kíni ká parapọ̀, ká tètè wá bá ṣe máa ṣàtúnṣe, tá a máa pa ẹni tó fẹ́ lọ bí tí ò dáa wálé. Ẹ̀yin kan fẹ́ máa pọ́n jẹ̀bẹ̀ lákìsà, ẹ tún fẹ́ máa parọ́ fún wa pé ìrìn àjò tó dáa ni, bó ṣe yẹ kó rí, kò ṣe bó ṣe yẹ kó rí, kò dẹ̀ dáa, ìrìn àjò tí ò dáa òun ni. Inú mi dùn pé wọ́n láwọn èèyàn kan béèrè question gbá tó wá yẹ kó jẹ́ bẹ́ẹ̀ náà máa kọ́kọ́ lọ, àbí bó ṣe yẹ kó máa rí nìyẹn. Mi ò ní interest nínú gbogbo yẹn, mi ò sọ̀rọ̀ lọ́bẹ̀ but ẹ̀hún pa àwọn tí ó béèrè bọ̀ wọ́n ní ara ayé sọ àti àwáwí tá à ń gbọ́ ni pé nígbà tán wá dé Àbújá tán kí president tán, ó ní ọmọ Aláàfin àná wá ní Sókótó ò sì jìnnà o, ẹjá sáré yabẹ̀, you see. So kábíyèsí wa kúrò láàfin, wọn plan journey wọn ti decide pé ibi tí mò ń lọ rèé o, bí mo bá sì kúrò ńbẹ̀ mò ń padà sílé, you see. Ẹ jẹ́ ká mọ orú rọ́ tá a bá máa pa, ẹ jẹ́ mọ orú nǹkan tá a máa sọ. Ẹ ń sọ fún wa pé kò sí direction, kò sí protocol nínú ìrìn àjò bàbá yẹn. So as Baba went to Abuja, you are telling us, so some people could have also called him, láyé àná ò jìnnà sí Sókótó, tẹ́ bá kó Sókótó ẹ já lọ. Ẹ dákun. Some things don't sound well. Tí àṣìṣe bá wáyé, tí mistake bá ti wáyé, ẹ máa ń nà pàṣìṣe wáyé, ẹ wá àtúnṣe. Kódà kó jẹ́ pé ẹ fẹ́ fi ṣojú ayé ni, ẹ fi ṣojú ayé. Ìyẹn ò bí lítù yín, kò bí mí ní yín. Ó ṣó pé ẹ kí ẹ̀ ni. Bọ̀kẹ́ máa jáde ká wá máa mú irọ́ mọ́rọ́, ká máa dá gbogbo ẹ̀rú mọ́ra wọn. Ó bí lítù yín, ó dẹ̀ bí lítù position tí bàbá yẹn jókòó sí. Fẹ́yìn tẹ̀ ń ṣe, bóyá wọn rán yín níṣẹ́ yẹn, bóyá ṣe ọwọ́ tara yín, òun lẹ wá ń jẹ́ fún wọn. Iṣẹ́ tí wọ́n rán yín, ohun tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ ń gbìyànjú àti ṣàlàyé ẹ̀. Ó yé àwa kọ̀ọ̀kan ohun tí ìrìn àjò yẹn dá lé lórí. It was pre-planned. Wọ́n plan ìrìn àjò yẹn, so ẹ má jáde wá sọ fún wa pé wọ́n plan ẹ̀ bẹ́ẹ̀ ó kàn déédéé wáyé ni. Bí mo ṣe kéré tó yìí, bí mo ṣe kéré tó tí mi ò ń ṣe ọba, Ìyálájé, wọ́n bá láàrẹ ń pè mí bí mo bá lọ rí ààrẹ, tí bá lọ kí ààrẹ, kò sí ìyáláyẹ ẹni tí ó darí mi lọ síbòmí tí màá lọ. Bí n bá kúrò lọ́dọ̀ ààrẹ, mo ń padà síbi tí mo ti wà ní.
because ìgbà tí mo ń kú níbi tí mo ti kó ìyára jẹ́ ibo mo dágbére ọ̀dọ̀ ààrẹ ni mo dágbére náà nílé tó já sí pé tó ń kó ń bá ṣẹlẹ̀ sí mi ọ̀dọ̀ ààrẹ ni kẹ́ ẹ wá mi sí àbí mo parọ́. Ohun tó bá ti fìdí ẹ̀ múlẹ̀ pọ́dọ̀ ààrẹ mo ní mò ń lọ tẹ́ẹ̀dẹ̀ rí mi pé mo dọ́dọ̀ ààrẹ ohun tó bá mú mi tí mo kúrò lọ́dọ̀ ààrẹ tí mi bá délé ọ̀dọ̀ ààrẹ ni kẹ́ ẹ ti mọ béèrè ohun tó ṣe mí ohun tó wá mú mi tí mo wá ń yà káàkiri tí mi sọ fún àwọn èèyàn pé ìrìn àjò mi o yóò gbé mi gbà bí yóò gbé mi gbà bí ó ti ní nǹkan míì nú ó yẹ kẹ́ ẹ wádìí ẹ̀ ó yẹ kẹ́ ẹ wádìí ẹ̀ ó ti ní nǹkan míì nú kódà ìrìn àjò yẹn gan tún lè ṣàkóbá fáwọn tí ò mọ̀ jù because ọlọ́màjà rí láburú ká ní nǹkan kan lọ ṣẹlẹ̀ tí ò da ìyálájé ó tá à ń sọ ìkọlà máa sọ ó tá à ń sọ ìkọlà máa sọ ṣèbọ́rọ̀ kan ló wà nílẹ̀ tá à ń sọ yìí ṣèbí ìrìn àjò bàbá ọba Ọ̀yọ́túnjí ṣèbó straight gbogbo alágbọ́ àmọ́ ibi tán náà ń lọ adẹ̀mọ́ bọ́n ṣe kú òun bẹ́ẹ̀ pé àgọ́ ọlọ́pàá náà gbẹ̀yìn sí àtàgọ́ ọlọ́pàá náà gbàdélé ṣé pé nínú ìrìn àjò yẹn kára ti gbọ́ pé ńgbà tí wọ́n kò lọ́dọ̀ Aláàfin wọ́n wá lọ sọ́dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ ṣé pọ́rọ̀ yẹn máa rújú ṣé pé ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn ọba méjèèjì láàmú bí ń sìn pé kí lẹ fi ṣe bàbá òun bàbá àbí bọ́n nítorí pé ìrìn àjò yẹn straight gbogbo ara wọn gbà báyẹn ṣe rìnrìn ẹ̀ tó kéèyàn kan máa wá sọ fún mi pé odidi ọba Aláàfin Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá ó rin ìrìn àjò ó wá ń yà síbi tí wọ́n pláàni kò bójúmu kò bétí mu ẹ máa wo rúrọ́ tẹ máa pa bàbá òun bàbá ò rán yín iṣẹ́ bàbá òun bàbá mọ ibi tó ń lọ ó mọ nǹkan tó ń ṣe ẹ má bá wọn defend nǹkan tí ò ṣe defend ẹ jẹ́ kán máa sọ̀rọ̀ fúnra wọn pé ìrìn àjò mi bí mo ṣe plan ẹ̀ ni mo ṣe rìn ọmọ Yorùbá bó bá bí yín inú ẹ mọ́ bínú ló bá tán òkúkú sí ẹni tó fẹ́ mú wọn kò sí nǹkan tí èèyàn kankan lè ṣe sí náà àìtẹ́yìn ká là ń dọwọ́ bò ìyálájé béèyàn bá tẹ́yìn ká ó nílò láti dọwọ́ bò ó èmi nígbàgbọ́ náà pé wọ́n rán wọn gbogbo iṣẹ́ tó ń jẹ́ yẹn iṣẹ́ ọwọ́ tara wọn ara ṣe kárí mi wọn náà ń ṣe so that's my belief ẹni tó ṣe nǹkan tó ṣe ó mọ reason ẹ̀ tó fi ṣe kò bloody kí ẹ̀ nǹkan tẹ́nibọ̀dì fẹ́ sọ so ṣé irú bàbá wa yẹn ló yẹ ká wá rí pé ẹni tó ń náwó àbùkù sáwà tó ń sọ pé kíjọba pè wá ní agbésùnmọ̀mí tó ń sọ pé agbésùnmọ̀mí ni gbogbo ẹ̀ irú bí mo ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ní ṣe agbésùnmọ̀mí mò ń ṣe ó lẹ́ni tó bá fọwọ́ kan àwọn tó ń pààyàn tó ń dá wọn dùbúlẹ̀ tó ń gbowó tó ń ṣe Allahu Akbar ó ní wọ́n ṣe kí ni kí ló pè wọ́n. ó láwọn tó ń jiyàn gbé tó ń gba owó tó ń dá wọn dùbúlẹ̀ tó ń pààyàn ó ní wọ́n ń ṣe lẹ́ṣẹ̀ pé kò sí kan tó ń ṣe because ọmọ ẹ̀ ni wọ́n ṣùgbọ́n àwa tí à ń sọ̀rọ̀ pé ohun tó ń ṣe yóò dáa pé apá ìjọba ọ̀ka ẹpin ẹja máa lọ ó ní kán pè wá ní agbésùnmọ̀mí ṣùgbọ́n àwọn yẹn they are okay kán fi wọ́n lẹ̀ so lọ́dọ̀ tèmi o ọ̀dọ̀ tèmi ni mo sọ mi ò sọ̀dọ̀ gbogbo èèyàn o ojú tèmi fèrè kò yẹ kò tẹ̀ ṣe táìmù yìí because tó sọ̀rọ̀ yẹn fi kò tí ì pósù gan kò ń ṣe táìmù yìí ló yẹ kán náà rí kankan náà àwọn bàbá wa tí wọ́n lọ associate mọ́rọ̀ ẹnìyẹn so message wo là ń pass signal wo là ń fún wọn then signal wo là ń fún àwọn aráalé kí ni message tó wà ń bẹ̀ gbogbo ẹ̀ ló ní ìtumọ̀ náà the body language and everything is glaring yẹn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a tẹ̀ fẹ́ máa give excuse pé bóyá àwọn kan ni wọ́n ń kọ́ wọn tó ń ṣe gbá tó ń ṣàwọ̀ but now ẹ jẹ́ àsòótọ́ fúnra wa o èmi ò gbà pé èèyàn kankan ló ń kọ́ anybody o yẹ wọ́n lè máa sọ̀rọ̀ létí èèyàn ìyálájé ẹ lè sọ̀rọ̀ fún mi kò di dandan kí n lọ ṣe mo lè sọ fún yín pé mo ti gbọ́ ẹ lè mú mi tí n bá lọ ṣe nǹkan yẹn. ọmọ téèyàn bí inú gan náà nǹkan chocolate tó máa sọ. likewise mo lè sọ̀rọ̀ fún yín mi gbọ́dọ̀ expect kó di dandan kẹ́ ẹ lọ ṣe kò dẹ̀ lè dìjà you see ká tó wá sọ àṣẹ lọ bá ń pa ọba kan ẹ dábàá kódà kó ṣe ìwọ ló ṣe tí mo fi dórí ipò yẹn tí mo fi jókòó síbẹ̀ mo ti jókòó síbẹ̀ náà o ẹ̀bẹ̀yàn ni Rasidi Spandex ṣe báwọn kan ló ṣe tó débẹ̀ ìgbà tó débẹ̀ ṣé bàbá yẹn gan tó ẹni tó ń yọjú tó ń sọ̀rọ̀ mọ́ ní wòǹsì
You see, it's as simple as that. But tá a bá fẹ́ máa parọ́ fúnra wa lámọ̀ ní kinní kan ní ìgbà kan àwo irọ́ ni gbogbo ẹ̀. Irọ́ ló wà ńbẹ̀. Irọ́ ló wà ńbẹ̀. So ọmọ yẹn tí wọ́n pa, tẹ́ ẹ bá lọ wádìí tẹ́ ẹ lọ béèrè, ó dàbí ohun tó ń ṣe fún àwọn èèyàn wa ńlẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ rí i pé wọ́n jáde wọ́n ní tẹ́lẹ̀ àlọ́ tó náà fẹ́ ṣe yẹn kò sí nǹkan tó kan Christian níbẹ̀, kò sì sí nǹkan tó kan àwọn oníṣẹ̀ǹbáyé ńbẹ̀, it's going to be for the Muslim. Ẹ rí i pé ó ń bẹ̀ lẹ́nu abẹnujàwàrà ọmọọta agbèrò ó bọ́ síta ó ní kí ló kan ti yín bẹ̀, àwa la nìkan wá wèrè ó ti mọ̀ pé wọ́n ní fi mú òun o, wọ́n máa fi mú ọmọ òun, ó mọ bí ó ṣe tàn torchlight lálẹ́ tí ó lọ bẹ̀bẹ̀ fọ́mọ nìkan filẹ̀ o. Àmọ́ àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n mọ̀ forí wọn fágbọn. Ó wá mú ó ní wọ́n pè yín sí ni àwọn làwọn nìkan àwọn làwọn fẹ́ ṣe. Ó wá ń sọ̀rọ̀ ẹ rí i pé kò sọ̀rọ̀ lọ bí ìdájọ́ pé táwọn nǹkan kan bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ táwọn lè mọ fi ṣègbéyàwó, táwọn lè mọ fi ṣe parí ìjà lọ́kọ láya nǹkan. That's the trick. Ṣé mo pé kíní yẹn ò tí ì popular nílẹ̀ Yorùbá, ọmọ Yorùbá ò dẹ̀ fẹ́ gbà lọ́wọ́ wọn. Ó ń lo trick nìyẹn láti soften heart a lot of people. Gbá ìbọn sọ pé kò sí nǹkan tó kan Christian bẹ́ẹ̀, kò dẹ̀ sí nǹkan tó kan oníṣẹ̀ṣe. Then wọ́n sọ pé ọ̀rọ̀ gbéyàwó àti ọ̀rọ̀ kíní pé after all ṣèbá àwọn kan náà wọ́n máa ń kóra wọn lọ customary court, kò sáàsẹ́ni tó pariwo àbí tó sọ̀rọ̀ sí yẹn. Wọ́n something grand láti wọlé ni. Mo nígbàgbọ́ pé ọmọ tẹ́ pé ń Zainabu yẹn nígbà tí wọ́n ń sọ pé wọ́n ó ṣe ṣàríà lọ́dọ̀ wọn náà, wọ́n ṣe something grand tán ṣe something àti wọn nìyẹn pé ẹ wo nǹkan tá a mọ̀ fi ṣe ni. Ẹ jọ̀ọ́ Ìyálájé, how does it make sense? Ẹ̀sìn tí mò ń ṣe tẹ́lẹ̀ ó possible kó jẹ́ pé gbogbo irú òfin yẹn náà ni mo rí tí mo fi ní mi ò ṣe mọ́. Mo fẹ́ lọ ṣe ẹ̀sìn mi, mo wá ti denounce ẹ̀sìn yẹn, mo wá kú òǹbẹ̀. Ẹ wá ní kán lọ mú mi wá nítorí mo ní mi ò ṣẹ̀sìn yẹn mọ́. Bí pé wèrè olórí burúkú kan sọ pé kán pa ẹni tó bá lóun ò ṣẹ̀sìn yẹn mọ́. Alẹ́ ni torí ẹ̀ pé tó ní òun ní Ọlọ́run tòun wá sọ fóun pé ẹni tó bá ti lóun ò bẹ́ẹ̀ ṣe mọ́ kó lọ pa, kò bẹ́ẹ̀ já o, kò gbógun tiẹ̀ o. Ó kàn ní torí ohun tí èmi àti ẹjọ́ jókòó tara jọ ń ṣe mi ní interest mọ́, mi ò ṣe mọ́, ẹ lọ pa. Ẹ wá sọ pé yẹn mọ́pọlọ dání. A ní gbogbo àwọn èèyàn wọ̀nyí náà ti ní mental issues. Yeah, they are mentally derailed. Wọ́n dẹ̀ nídìí kan kó wọn lọ sí asylum, psychiatric ward. Ọ̀rọ̀ wọn ti kúrò ní pé kán reformat brain wọn o. No. Wọ́n ní láti kó wọn lọ sí psychiatric ward láti lọ treat wọn. Kán yọ wèrè tó wà lára wọn kúrò. Torí tí èèyàn ò bá ya wèrè, ìwọ bímọ, o lẹ́gbọ̀n, o lábúrò obìnrin. And you, okay, mo jẹ́ tí ń gbá àwọn kan nu wọn tó ń sọ kántankantan lẹ́nu lórí show tí àwọn gáàsì yẹn ń ṣe lórí TikTok. Àwọn MS Baba and Co. Mo ti rí àwọn kan nu wọn tó ń lọ síbẹ̀ tó ní tó bá sọmọ ìyá wọn ni àwọn ò nìkan pa. Yes, tọ́lẹ̀ ń pera wọn lọ́mọ Yorùbá Ìyálájé. Wọ́n ti yá wèrè. Nílẹ̀ Yorùbá wa yìí. Tóní tó bá ṣe ọmọ ìyá òun, kódà mo rí ìtò sọ pé tó bá sọ ọmọ òun ni òun ní kán mọ ọmọ lọ kán lọ ṣe nǹkan tó yẹ kán ṣe fún. You see, this thing doesn't make sense. Ìyálájé, this is how bad it is right now. This is how bad it is. That is why a lè jókòó lẹ̀ ká máa wo àwọn ọba yìí kí wọ́n sọ ìlú wa di nǹkan tó fẹ́ sọ di. Torí that is where they are going. Yẹ́n pé gbogbo ẹ ti ń so mọ́ra wọn. Yẹ́n pé bá tí wọ́n bẹ̀rẹ̀ kínní náà tí ó padà lálẹ́ wù sẹ́ni kọ́yọ́ yẹn náà ló ti lọ lálẹ́ wù. Yẹ́n pé bí eré ìgbà tán kọ́kọ́ sọ tán kọ́kọ́ gbé wá. Gọ́fúnà jáde ó ṣe speech. Àwa kan sọ fáwọn èèyàn gbà yẹn pé ẹ farabalẹ̀ gbọ́ speech tí gọ́fúnà ṣe. Gọ́fúnà ò sọ pé kán má ṣe ṣàríà o. Kò dẹ̀ sọ pé wọ́n ò ní ṣe ṣàríà. He only said tófin bá gbà wọ́n láàyè àwọn ò ní sọ pé kán má ṣe. Ó là wá ń pariwo ń gbà yẹn pé òfin wèrè òfin orí burúkú wo ni ta ló ṣe. Kí ló dé tẹ́ ẹ̀ tètè lọ gbé ìgbésẹ̀ sí to check those laws tán fi sínú constitution. Ẹ̀yìn ìgbà tó sọ̀rọ̀ yẹn ṣẹ́wọ̀n pé ó yẹ ọmọ tó ń sunkún ó yẹ ìyá ẹ̀ tó ń rẹ̀ dákẹ́. It was only few of us la mention ta
pe àkíyèsí àwọn èèyàn sí pé ẹ lọ tú ọ̀rọ̀ tí gómìnà sọ gbọ́ dáadáa. Gọ́vnà ò ní wọn ní ṣe, a lot of people jáde wọ́n ṣe program, adúpẹ́ lọ́wọ́ gọ́vnà ti sọ fún wọn pé kò sáà ẹjọ́, ìgbà tán jáde tán padà wá ṣe tí gọ́vnà sọ pé kò sí láburú kán tẹ̀síwájú ẹjọ́, ṣé ó wá jọ yé gbogbo wa ń gbà yẹn? Attitude, èdè tí mo fi sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn Ìyálájé, attitude tí gbogbo wa máa ń ní lọ́pọ̀lọpọ̀ ìgbà nìyẹn, tí nǹkan aburú á gbọ́ nǹkan yẹn á rí i pé wọ́n fẹ́ ṣe, bọ́ à ní farabalẹ̀ gbọ́ ohun tí àwọn tí wọ́n náwọn ń ṣèjọba lé wa lórí tí wọ́n ń sọ fún wa, a ní wo body language wọn, a máa ní wọ́n ti take care of it, a máa wá go back, a wá lean back, a wá relax. Ẹ kàn rí i pé lójijì wọ́n kàn jáde wá ni wọ́n á ní wọ́n ti ṣe kinní yẹn o, a wá bẹ̀rẹ̀ ariwo. Ìgbà yẹn a lot of people will now tell us pé ibo náà ti sọ pé ká mọ̀ sí, ó yẹ padà lọ gbọ́. A lot of us will now go back and listen. Our realize that farabalẹ̀ gbọ́ message yẹn dáadáa. The governor never said he was never going to allow it. He said if the law permits them, which ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀rọ̀ tí bàbá tó ń ka tó ń sọ nǹkan tó wà nù constitution 1999 sọ nínú church tẹ play lẹ́ẹ̀kan, ọ̀pọ̀lọpọ̀ wa láti gbọ́ yẹn tẹ́lẹ̀. So if they are now saying àwọn fẹ́ ṣe and the government say tí òfin bá permit wọn, èmi àti yín ti mọ̀ pé ó ti wà nú ẹ̀, wọ́n ti kọ́ síbẹ̀ pé wọ́n lè ṣe. Ṣé gbígbà yẹn ló yẹ ká dìde ká sọ fún gómìnà pé ọ̀rọ̀ tó sọ yẹn ò ń ṣe tiwa. Àwọn Fúlàní ló kọ òfin tóun sọ yẹn, wọ́n dẹ̀ ti kọ́ síbẹ̀. So dìde báyìí, ẹ lọ pe àwọn gómìnà yín tó kù, gbogbo jàtẹ́ bá jà tí wọ́n yọ kúrò ńbẹ̀, ẹ dẹ̀ jẹ́ káwọn ẹni mọ̀ pé ẹ̀ ní gbà. Wọ́n lè mọ ṣe lókè ọ̀yà, bọ́ gbogbo wa padà sílé a ní gómìnà tí lóun ò ní gbà. After that Ìyálájé, àwọn èèyàn wọ̀nyí jáde, wọ́n ń ṣe show, wọ́n ń sọ fún wa, mo rírú àwọn show yẹn bíi 4, wọ́n ń sọ fún wa pé ó wà nínú constitution, àwọn làwọn ò kàn push ẹ̀ táwọn ò béèrè fún. Mọ́tì ẹlẹ́nu jàbàlà gan sọ bẹ́ẹ̀, ó ní after all ó ti wà nínú ìwé òfin báwọn lè ṣe, ṣùgbọ́n àwọn làwọn ò béèrè fún, ṣùgbọ́n àwọn ti wá ṣe tán báyìí, àwọn ò béèrè fún. Àwọn ò béèrè fún. Ṣebẹ́ rí i pé ní Ọ̀ṣun sìn ṣẹ́bi páwọn náà ó ti wọlé tán. Ẹ wo bí eré làwọn èèyàn máa pè é. Mo máa ń sọ kinní kan, ìjọ kan máa jẹ́jọ́ kan. Nínú èpè nínú àdúà ẹ máa ṣe fún àwa tá à ń sọ̀rọ̀ yìí. Ìkànnù méjèèjì ẹ máa ṣe fún wa. Elédùmarè á wá mú eléyìí tó jẹ́ tiwa gangan bẹ́ẹ̀, á wá bá wa ṣe àṣẹ sí i. Ìgbé mi mọ̀ pé ní ìhà tiwa lọ́dọ̀ tiwa, orí òótọ́ làwa máa dúró sí. Nígbà tẹ́ ẹ bá sì ṣe èyí tó jẹ́ dáadáa yẹn lọ́lọ́run máa ṣàmì sí fáwa. Nítorí pé orí dáadáa yẹn, orí kó lè dáa, orí òótọ́ yẹn làwa dúró sí. Àwa ò fẹ́ kọ́ tanná fún yín, àdẹ̀fìgbà kan parọ́ fún yín. Àtorí fíùsì wá bí wá kọ táìtù rándanrandan àbí wá máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀ fún yín. Ohun tá a mọ̀ yín pé ó máa ṣe yín láǹfààní, tó máa pé yín, tó máa educate yín, òun là ń gbé wá tá à ń sọ fún yín. Ìkọ̀ọ̀kan tó fẹ́ dàbí pé ó fẹ́ mú bí ìjà àbí tó fẹ́ jọ bí fracas, ẹ rí i pé that's why we don't dwell on it. We only talk about it once. I don't care how many people throng in to watch it. Once we are done with it, we pass the message, we are moving on. Because nínú ìfẹ́ la ti ṣe, kì í ṣe torí ìjà, kì í ṣe torí kérò lè wá wò ó. Wọ́n torí pé wọ́n lè sọ nípa tiwa pé nígbà yẹn tó rí kí ló sọ, kí ló ṣe sí. Ohun tí mo sọ, ohun tí mo ṣe nì. Ṣé torí ìjà mo ṣe ṣe? I can prove you wrong o, mi ò ṣe torí ìjà o. Torí tó bá jẹ́ torí ìjà ni, eléyìí mérò wá, mo lè jókòó sórí ẹ̀ tí máa ṣe lọ táyé máa fi parẹ́, kò sẹ́ni tí ò mú mi sí. Yes, tèrò dẹ̀ máa wá. Bọ̀ ibi tá a ti máa ṣe àpẹẹrẹ fúnra wa nìyẹn. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè, èmi fẹ́ máa ṣe àpẹẹrẹ rere, mo fẹ́ máa fi àpẹẹrẹ rere lélẹ̀ fáwọn èèyàn tí wọ́n á lè rí, tí wọ́n á lè ní àpẹẹrẹ eléyìí ó dáa. Òun lè nǹkan tèmi fẹ́ tó jẹ mí lógún. Mo dẹ̀ fẹ́ máa ṣe nǹkan dáadáa tó jẹ́ pé ń jọ wájú. When all is said and done, táwọn ìran tó ń bọ̀ bá rí, wọ́n á ní àwọn eléyìí náà gbìyànjú, wọ́n ṣe wọ̀nba tán lè ṣe. Wọ́n bá ti ń tọ́ka tán náwó sáwọn kan pé àwọn alájẹbánu, àwọn oníjẹkújẹ làwọn eléyìí. Mo fẹ́ kó máa rí àwa kan náà tí wọ́n á máa náwó sí pé àwọn eléyìí yàtọ̀,
wọ́n bá wọn ṣe alájẹbánu, wọ́n ṣe alátẹnujẹ àtẹnu. So ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyẹn ìyá mi. Ọ̀rọ̀ ọmọ yẹn bẹ́ẹ̀ ṣe rọra ń gbọ́ tó ń sọ pé kò sí nǹkan kan wọ́n ní ṣe nǹkan kan yẹn. Ohun tó ṣe kókó tó ṣe pàtàkì ni pé káwọn èèyàn mọ̀ wọlé lọ, wọ́n mọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn. Wọ́n má gbẹnu kúrò ńbẹ̀. In fact tó bá ṣeé ṣe, wọ́n pè fún àwọn àjọ tó máa ń jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn lágbàáyé kí wọ́n dìde kí wọ́n lọ síbẹ̀ yẹn. Tó bá ṣeé ṣe ìyálájé, kán gbé ọmọ yẹn kó ńbẹ̀ yẹn, kán gbé lọ lóyìnbó. Kán gbé lọ sí lóyìnbó. Kán má jẹ́ ó dúró sí Nàìjíríà mọ́, kó má dúró sí Áfíríkà. Tọ́mọ yẹn bá dúró sí Nàìjíríà tó bá dúró sí Áfíríkà. Báwọn people ṣe wicked tó, to prove a point and to send a message, wọ́n máa wá kan ìyálájé, wọ́n máa yanjú ẹ̀. Wọ́n máa yanjú ẹ̀. So ohun tó ṣe kókó, ohun tó dáa kí àwọn àjọ yẹn tó bá ṣeé ṣe kí wọ́n dìde kán gbé ẹjọ́ ti àwọn tí wọ́n náà wọ́n fẹ́ pa ọmọ yẹn, kí wọ́n lọ gba ọmọ yẹn lọ́wọ́ wọn, kán gbé kúrò Nàìjíríà. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe, wọ́n ti ṣe fáwọn kan rí. Kí Elédùmarè jẹ́ kí ọmọ yẹn ó bá ojú rere Elédùmarè pàdé. Ó ráwọn tó máa dìde fún, kán máa ṣiṣẹ́ yẹn, kí wọ́n wá, kán gbé ọmọ yẹn kúrò. The best thing for her, kán gbé kúrò, kán gbé lọ sí lóyìnbó, kán fún ní asylum. And ẹ wá mọ nǹkan tó funny. I can tell you boldly now, tọ́mọ yẹn bá rí orí ọ̀fẹ́ yẹn jẹ, tó bá rí asylum gbà tó lọ sílẹ̀ òkè, mo lè bá yín bẹ́ẹ̀ tẹ̀, ọmọ yẹn máa ṣe dáadáa ní ayé, tó jẹ́ pé a tún máa gbogbo ẹ̀ tó máa ṣe nǹkan rere, tó máa ṣe nǹkan dáadáa. Because ohun tó fi lè mú tó make a decision yẹn pé kíní yóò pè mí kò dá mi ṣe mọ́, ó show fún èmi pé ẹni tó ń ronú fúnra rẹ̀ yóò jẹ́ káwọn èèyàn máa ronú fóun. Irú àwọn èèyàn tá a dẹ̀ need nìyẹn, ẹni tó lè ronú fúnra rẹ̀. Ó dàbí ọ̀rọ̀ tí mo sọ fọ́dọ̀ ọmọkùnrin kan ni. Bàbá ẹ̀ ló máa ń ṣe dáadáa pé bọ̀ òun rí sí pé àwọn ọ̀rẹ́ tí influence ẹ̀ so pé ọkàn ẹ̀ ò le, tọ́rẹ̀ bá ti sọ nǹkan báyà fẹ́ ṣe. I told him pé àwọn wo lọ̀rẹ́ ẹ̀, ìgbà tá a máa yí àwọn nǹkan kan wò ìyálájé. Láàárín àwọn ọ̀rẹ́ yẹn ó dàbí superstar. Òun nìkan ló mọ̀wé dáadáa, tó ṣe, tó dájú ṣéké, tó yanjú. So àwọn yẹn ń bọ́ bí òrìṣà, wọ́n máa ń pọ́nlé gan, ìní ẹ̀ tí wàá kó sí lórí. So lẹ́kọ̀ọ̀kan táwọn yẹn bá wá request fún nǹkan torí pé wọ́n má bàa hate ẹ̀, á fi pò ń gbọ́dọ̀ satisfy wọn. And I simply told him àti bàbá ẹ̀ pé no, nǹkan tẹ́ máa sọ fún lélẹ̀, ó change circle àwọn ọ̀rẹ́ tó ní. Ìdí ni pé kò sí benefit tó fẹ́ get lára àwọn eléyìí ló ń benefit lára ẹ̀. Kó wá àwọn tí wọ́n tún mọ̀ ju òun náà lọ, kó má jẹ́ local champion. Kó wá àwọn tí wọ́n mọ̀ bíi tiẹ̀, tí wọ́n mọ̀ jù lọ, tí wọ́n jọ máa challenge ara wọn. Iron sharpened iron. Èèyàn máa ń fi irin pọ́nrin ni. Otherwise tó bá jókòó sáàárín àwọn eléyìí, òun gan máa di dull-head bíi ti wọn. Kan wà ní gbé kan bí òwú jàǹgó. Tó pọ́mọ yẹn tiẹ̀ lè ro ọpọlọ pé this thing is not right. Ó show pé ó ní nǹkan kan upstairs. She just need like-minded people láti rub minds with, and you will see how she will come out. Ẹ wo ara àwọn ọmọ Boko Haram kan kó gbà yẹn, tọ́jàjà lórí mú bọ́ sí lóyìnbó. Ìbẹ́ rí ẹ gbọ́ òyìnbó táwọn ọmọ yẹn ń sọ, ẹ rí nǹkan táwọn ọmọ yẹn ń gbé ṣe, ẹ gbọ́ nǹkan tó ń ṣe. Orí ló kó àwọn èèyàn yọ. Kì í ṣe àwọn wèrè tí wọ́n kó tí wọ́n á ní wọ́n ti repent, ó yẹ dà wọ́n sáàárín àwọn kìíní, àwọn dìndìnrìn. Wọ́n tún lọ fún wọn lágbára sí, wọ́n tún wá fi agbára òfin tì í. Ebi gbogbo ẹ̀ là ń rí, ebó náà ti ń pa sójà àwọn díẹ̀díẹ̀ hùn. So ìyálájé, ó jẹ́ bó ṣe jẹ́ lórí ìyẹn o, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Babaakeugbagold, ẹ máa ti rí i pé Babaakeugbagold gan pàápàá ní ọ̀dọ̀ ti tèmi, ẹ máa bá wa, ẹ máa ganu sí i sà. Wọ́n ń fì sí ẹ̀gbẹ́ kan. Babaakeugbagold wọ́n ń ṣe torí nǹkan tí wọ́n fẹ́ jẹ́. Wọ́n mẹ́nu lọ sí ọ̀dọ̀ Olúwo, wọ́n mẹ́nu lọ sí ìlú wọn pàápàá jùlọ, inú wọn ṣe mọ̀, wọ́n ń kìlú wọn, wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí ò wetí gbọ́ ní ọ̀dọ̀ tèmi. Babaakeugbagold ó dàbí pé alábòsí ẹ̀dá kan ni wọ́n. Now àwọn tó máa ń pe bàbá yẹn ní pé apá kan osùn apá kan ẹfun, yes, mi ní fault wọn.
tẹ́lẹ̀ ni mo máa ń sọ pé ẹja farabalẹ̀ ẹja wo bó ṣe rí but now it's showing pé bàbá yẹn kàn máa ń ṣe nǹkan pé ibí ni màá fi torí bí ló fẹ́ fọ́ mi. Now fún àwọn tó ń gbọ́ wá ńlé there is nothing wrong kéèyàn like ìlú ẹ̀ ó gbèjà ìlú ẹ̀ kò dẹ̀ sí nǹkan kan tó wrong kéèyàn sọ̀rọ̀ lórúkọ ìlú ẹ̀ but mo máa ń tẹnu mọ́ kinní kan fáwọn èèyàn wá ní ẹ ṣe láwọn pásítọ̀ wọn wọ̀nyí àtàwọn àfáà wọn wọ̀nyí èèyàn bíi titi wa ni wọ́n ẹ mọ̀ bú wọn mọ́ ẹlẹ́ran ara bíi tiyín náà ni wọ́n no má bá mi sọ yẹn. Àwọn ni wọ́n sọ pé àwọn superior than àwa tó kù tá a jẹ́ lẹ́ran ara bíi titi wọn. Àwọn náà láwọn nímọ̀ pé àwọn ń bá Ọlọ́run sọ̀rọ̀. Àwọn dẹ̀ ni wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kíní yóò dáa má ṣe. That is why we are going to hold them accountable. And level tá a máa gbé wọn sí ó máa ga ju ti ordinary person tí ò jáde wá sọ fún wa pé òjíṣẹ́ Ọlọ́run lòun Ọlọ́run rán òun sí wa. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyẹn ẹlẹ́ran ara ní gbogbo wa bá àwọn náà sọ pé ẹlẹ́ran ara tàwọn ó yàtọ̀ sí titi wa. That is why most of us will go before them. Àṣírí tá a lè sọ fún yàn kankan a máa sọ fún wọn because a ti rí wọn ju bí wọ́n ṣe mọ̀ lọ. So ẹ má máa give excuse wèrè kan fún wa pé ẹlẹ́ran ara bíi titi yín ni wọ́n. Àwọn náà ní àwọn tún superior. So superiority yẹn wọ́n máa jìyà ẹ̀ ní gbogbo ìgbà tán bá fail to live up to that standard. It's a standard they set for themselves and they have to live based on that standard. So irú standard yẹn òun ni Babaakeugbagold set fúnra ẹ̀. But lónìí nílẹ̀ tó mọ́ lẹ́ni tẹ́lẹ̀ mo lè má question but I'm questioning the name. Kó tó di AKEUGBAGOLD wọ́n ní akéúgbẹrú ni àwọn ń jẹ́. So ẹgbẹ́ àpadà sáyé ìjọ́un so ẹ̀yin náà wà lára àwọn tó máa ń fi ẹrú ta lọ́rẹ. Right? I wonder and only God knows how many ẹrú nílẹ̀ Yorùbá ni wọ́n tà jáde láti inú ilé yín lọ sókè òkun. I wonder. Ẹ má bínú o tó bá dàbí ọ̀rọ̀ ìbínú. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òun ló mú wáyé. Kì í ṣe pé ẹsẹ̀ mọ̀ lénìí pé ó yẹ ká question orúkọ yẹn. But ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òun ló mú ọ̀rọ̀ yẹn wáyé. Nítorí ẹ tàbùkù gbogbo àwa tó kù tá a jẹ́ ọmọ kóòtù òjìrè. Ẹ sọ fún wa pé we are not the same pé ìyàtọ̀ wà. Gbọ́dọ̀ dàbí pé ẹ ti ń sọ fún wa pé ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì kóńkálukú máa kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. Àdẹ̀mọ̀dí tẹ́ fi ń ṣe gbogbo ohun tí oníkálukú yín ń ṣe tọ́rọ̀ yẹn fi ń lọ bẹ́ẹ̀. Ó ti ń dùn mọ́ yín báyìí pé gbogbo ariwo táwọn kan pa gbogbo ìjà tán jà pé wọ́n lẹ́nìkan rìn lọ sọ́dọ̀ ọba Sultan Sokoto ibẹ̀ náà ti tọ́ dàgbà kán mọ́jọ́ gorí àpèrè o. Ìbẹ́ni tó dẹ̀ wá gun bẹ̀ ń sìn gan òun fúnra ẹ̀ gúgú tiẹ̀ tí wá Sultan ló bá tán. Kí lẹ wá fẹ́ ṣe? But mo fẹ́ jẹ́ kí ẹ understand ẹ má fi lá wa lójú ẹ má dẹ̀ fi nù wá a mọ̀ ọ́ jẹ ó yé ọmọ tó ń sunkún ó yé ìyá ẹ̀ tó ń rẹ̀ dákẹ́. So ẹ wá fẹ́ máa show pé we are here for you support wà fún ẹ go on sọ̀hún tẹ gbogbo wọn lójúmọ́lẹ̀ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ well you have the right to that kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ èmi ti sọ ẹ lè parapọ̀ pé gbogbo mo mọ̀ pé gbogbo Ọ̀yọ́ kọ́ ló fara mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo Ọ̀yọ́ dẹ̀ kọ́ nínú wọn dùn sí ifun mo ti ráwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kan tí màá dẹ̀ máa ẹ jẹ́ kí èmi náà sọ bí brọ́dà wa ṣe sọ kundus wọn tí màá máa ṣe kundus sí wọn pé ẹ ṣe ẹ káre ẹ kú akin ọmọ ṣe. Ó dùn mí pé ìfẹ́ǹtì ń gbabi tó ń gbà lọ ìlọ́pọ̀ ní choice torí pé báwọn kan bá láwọn máa gbé náà wo gbogbo àwa tó kù tájọ mọ kóòtù àjèrè lójú àwọn ọmọ máa rídíkù wa tá a jámọ́ nǹkan kan àfi táwọn bá wà ńbẹ̀ then we need to tell them pé àwa gan ò ní ìdí wọn. Mo dẹ̀ ti sọ mo ní bí ìlú kan ẹ má jẹ́ ń sọ kó má dàbí ìjà bí ẹni ìlú nílẹ̀ Yorùbá bá lóun dá dúró òun fẹ́ dáná fún gbogbo àwa tó kù ká dọ̀ ń pera wa ní ọmọ kóòtù àjèrè mo ní àwa tó kù a máa jẹ́ o àníyó a sọ pé só ti tán àbókù ṣùgbọ́n tó bá mú wa tá a yíjú padà
tí gbogbo wa as a whole gẹ́gẹ́ bí àgbájọwọ́ collectively tá bá dáná fún ìlú yẹn ò lè dúró jẹ o. Mi ì fẹ́ mọ bó ṣe jẹ́ even ẹ padà sí old glory yín tẹ́ ń polówó yẹn ẹ lè dúró jẹ o, ẹ ní lè dúró jẹ, kò sẹ́ni tó lè dúró jẹ nu yín. So gẹ́gẹ́ bí ẹni tó wá pèrè ẹ̀ ní onímọ̀ olórí ẹ̀sìn tí mo dẹ̀ ti máa ń gbọ́ tí bàbá yẹn náà máa ń náwọn ń correct àwọn èèyàn kan pé tó yẹ kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, tí bó yẹ kó ṣe nìyẹn, kò yẹ kí irú ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu yín. Káti ẹ̀ fi gbogbo pé ẹ̀ ń pọ́n bá lu yín lé, ẹ̀ ń sọ̀rọ̀ lu yín káfilẹ̀. Èwo ló mú yín títí tẹ wá tẹnu bá ọba Ìpẹ́tùmọdù wípé ṣèbára àwọn tẹ́ ń pè lọ́ba yín ló ń ṣẹ̀wọ̀n lu òyìnbó yẹn. Ṣé wọ́n sọ fún yín pé gbogbo ọmọ kóòtù àjíire ló rán kábíyèsí yẹn ṣẹ ni? Nílẹ̀ tó mọ́lé ní gbogbo ara ti mọ̀ pé oníkálukú ń ṣe ohun tó wù ní. Kò dẹ̀ sí ẹni tó ń rin ìrìn àjò yìí bí àwọn baba ńlá baba wa bọ́n ṣe rìn àbí bọ́n ṣe fi lélẹ̀. Yàlájé láyé jọ̀hún báwọn bàbá wa tí wọ́n ń jókòó sórí àpèrè wọ́n bá lọ ìlú òyìnbó wọ́n lọ rí queen ni, ṣé mo parọ́ ni? Wọ́n lọ rí queen ni, wọ́n dẹ̀ nájú lọ. Gbogbo fọ́tò yẹn ṣálá máa ń rí. Look at how elegant they are. Ẹ wo báwọn yẹn ṣe máa ń pé wò wọ́n. Wọ́n fa kankan nu wọn lásán rí pé ó jalè. Ọ̀wọ́n epo àbá ìrówó rà á. Láyé ìgbà tó yẹ pé owó wa gan fẹ́ lè ju owó tí wọ́n lọ. Yàlájé. These are the times tí àwọn wèrè kan sọ fún wa pé kí ni àǹfààní tí nǹkan tẹ́lẹ̀ ń ṣe kí ló mú wá fún yín. Gbogbo ìgbà tẹ́ ní wọ́n ń bọ̀ rìsà ìgbà yẹn lówó wa equals to $1 Amẹ́ríkà ó ń bá tiwa jìjàkadì ní o. Àtìgbà tẹ́ tí lẹ́ẹ̀ tún nǹkan ṣe ẹ ti gbẹ́sìn dé ẹ̀sìn yẹn ló dáa jù kínní kan ẹ má ṣe gbé ẹ má ṣàwo mọ́ àròjútu ara wa dìsìn tilẹ̀ tó mọ́lé nù. Ẹ wo owó wa ẹ wo $1 to náírà ẹ wo bó ṣe wà. Ẹ wò gbogbo ìgbà tẹ́ lójú dúdú tẹ́ ní nǹkan táwọn bàbá yẹn ń ṣe ọ̀dà Ìyálájé. Ọmọ ń kàwé èyí tó bá fẹ́ lọ lóyìnbó wọ́n rán lọ lóyìnbó lọ́fẹ̀ẹ́ lófò ni. Ó máa lọ tó bá tún ń dé Ìyálájé ọkọ tí ń dúró de ilé tí ń dúró de ó kéré jù kò ríṣẹ́ àríṣẹ́ tíṣà, ṣé mo parọ́? Èmi ń tèmi mo simplify everything fúnra mi. Mo yá ọ̀rọ̀ àwọn bàbá wa lò. Wọ́n ní ta bá ń ràjò bàbá dé koríta kò yé ni mọ́ tọ́rọ̀ bá dàrú. Wọ́n ní ká pe àrònú ẹni ká pọ̀dọ̀ finú ẹni pé bíwájú ò bá ṣe é lọ ẹ̀yìn á ṣe padà sí. Bí n bá mọ ibi tí mò ń lọ mọ́ àbí tíbi tí mò ń lọ yẹn ohun tí ó ṣẹlẹ̀ ń bẹ ò bá yé mi, mo ṣáà mọ ibi tí mo ti ń bọ̀ mo sì mọ nǹkan tí mo tó àti nǹkan tí mo wọ̀n ń bẹ̀ jẹ́ n padà síbi tó dá mi lójú. That means mi ní courage láti embark on that journey. Àbí bóyá mi ló ń sọ fún mi pé ìrìn àjò tó mú pọ̀n yìí kò ní sèsoore padà síbi tó ti ń bọ̀ ibẹ̀ ó sèsoore fún ẹ. I will make my decision ní koríta yẹn a padà sẹ́yìn gẹ́gẹ́ bí ẹni tó gbọ́n. Now a ti sọ several times ọ̀rọ̀ tí Babaakeugbagold wá ń sọ Ọ̀yọ́ ni gbá Ọ̀yọ́ ni àwo Ọ̀yọ́ ni kòkó bàbá aṣọ. Yes, nobody is arguing that. Ṣé wọn pé nísìn àwa gan ò bá anybody argue mọ́? Àbí wọ́n ti ní gbogbo ọmọ tí ó bá jogún kógún ìtànkítàn ló máa kọ́kọ́ pa. Ẹ dẹ̀ ti ń pa àwọn ìtàn yẹn fún wa, ẹ dẹ̀ ti ń rí. But we are now bringing out the loopholes and the atrocities you committed in all those stories you are telling us. Gbogbo àṣemáṣe tẹ́ ẹ ṣe sáwa tó kù òun làṣírí tẹ́ ẹ ń túlé wa lọ́wọ́. Babaakeugbagold ẹ mọ́ bínú òun náà ló fa gbólóhùn tí mo fi béèrè pé ẹrú mélòó náà tà láti inú ọ̀dọ̀ yín lọ sókè òkun torí ọmọ akéwùgbẹrú ni orúkọ yín. Ọ̀rọ̀ tẹ́ẹ̀dẹ̀ sọ ló jẹ́ kí n béèrè and I'm asking respectfully. Kì í ṣe pé èébú nínú orúkọ yín ló ti jáde. Now it's been changed to AKEUGBAGOLD. But nínú gbogbo ìtàn tá à ń gbọ́ àti gbogbo story tẹ́ ń sọ fún wa tó ń jáde látọ̀yọ́, we are starting to ask questions. Okay, a ti gbọ́. So àárín ọ̀tá lọ́pọ̀lọpọ̀ wa jókòó sí tá à ń fara rora wa tá à ń pera wa nìkan. All the respect
ọ̀wọ̀ tí gbogbo èèyàn ń bọ̀ fún Yorùbá àbí Ọ̀yọ́ lágbàáyé tẹ́rò pé èèyàn ọmọ Ọ̀yọ́ nìkan lè ṣe ni no àgbájọwọ́ gbogbo wa ni àgbájọwọ́ gbogbo wa ni bọ̀ nísìnyí tẹ́tí wá ní kò rí bẹ́ẹ̀ mọ́ pé ẹ̀yin lẹ́ni nǹkan yín o kẹ́yìn kankan mọ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ ó lè mí sì ṣe ń tẹnu mọ́ the name Yorùbá ìjókòó gbọ́dọ̀ wáyé lórí ẹ̀ it needs to be established torí mo rí àwọn èèyàn wa kan pàápàá jùlọ àwọn tó ń pera wọn lábẹnugan nínú Yorùbá nation ibẹ̀ mo ti gbọ́ téèyàn kan ti ń sọ̀rọ̀ pé that name can never be changed ẹ padà you don't speak for anybody you are speaking for yourself sir ẹni tó sọ̀rọ̀ yẹn mọ̀ rẹ̀ kò ń ṣe bàbá Akíntóyè o ẹni tó sọ̀rọ̀ yẹn mọ̀ rẹ̀ enough of other stupidity kẹ́kàn máa sọ̀rọ̀ kẹ́rò pé gbogbo èèyàn lẹ́ ń sọ̀rọ̀ fún you are speaking for yourself and put that in your pocket. nígbà tí ṣe gbóríwá ò pé wọ́n ní tó nílé bá ti ń fà parí sùn hàn àlejò òwe ilé tó lọ ni èèyàn dẹ̀ kì í jà sí nǹkan oníǹkan oníǹkan ti fi tàn gbé nídìí pé èmi ni mo nìkan mi and you are saying nobody can change it no if the owner of the name wants the name let them take their name orúkọ ò tán lẹ́ o gbogbo àgbáyé tí mo rà sí Yorùbá ẹjọ́ yàrá jẹ ṣé Burkina Faso ni Burkina Faso ń jẹ́ tẹ́lẹ̀. Oh, they change their name. Oríṣiríṣi ìlú ni mo lè kà fún yín tán ti change orúkọ. So what are we talking about? ẹ dẹ̀ máa pọ́n jẹ̀bẹ̀ láti sa nǹkan tí ò tó nǹkan ẹ máa sọ di rocket science mọ́ wa lọ́wọ́ ẹ wà jẹ́ ká máa parabolate kiri kí is impossible ni. No, it's possible and it's very simple. You just need a round table talk of all parties involved. Every stakeholder. Yes. Gbogbo ìlú tó wà involved fún àjókòó. A pariwo ńjọ́ yẹn, a tutọ́ síra lójú oríṣiríṣi ó ṣẹlẹ̀, but at the end of the day, we will come to one conclusion. Is the name going to be retained? A máa jẹ́ orúkọ yẹn lọ, but àwọn nǹkan kan ó ṣẹlẹ̀. Ó yá. Ẹ jájọ tọwọ́ bọ̀wé. In fact, ẹ bá bí èmi o, látọ̀dọ̀ tèmi o, tẹ bá bí èmi o, màá ní kò bá dáa. Àwọn tí ó lọ sojú tí ó sọ̀rọ̀ yẹn gbà yẹn, tán bá padà agree pé orúkọ yẹn ni kó continue. Ẹ jẹ́ kán ṣe ìbúra nílànà abínibí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pé àwọn máa sọ fún ìrandíran àwọn àti àrọ́mọdọ́mọ àwọn pé àwọn ti gégùn fún kankan nu wọn tí ó bá jáde tí ó wà mọ́ dá claim orúkọ ẹ̀ tí ó yọ àwọn ọmọ ìyá wọn àti bàbá wọn tó kù sẹ́yìn. Tíyàn bá ti lè ṣẹlẹ̀ kó ń ṣe tipá. Let them change the name and let everybody put pen to paper. Okay? We all agree as a common interest pé gbogbo wa o orúkọ yóò belong to any particular ìlú o but gbogbo wa collectively agree orúkọ tá a fẹ́ máa jẹ́ ni. Àmọ́ lọ́jọ́ iwájú o ìlú tó bá lóun ò fẹ́ wà lára wa mọ́ ó lè yọ rẹ̀ kó lọ mọ́ jẹ́ orúkọ tiẹ̀ o. Ló bá tán kò sẹ́jọ́ ń bẹ̀. Ọ̀gẹ́yàn kan wá jókòó síbi kan wá ní that name can never be changed. Mo ní ẹ gbé sínú àpò yín ẹ padà. Àgbọ̀nrín èsì lẹ̀ ń jẹ lọ́bẹ̀. You see, the time that we kept quiet to respect you and let you guys run things is over. It's over. Gbogbo rubbish tẹ́ ṣe yẹn tẹ́ kàn ń bá àwọn bàbá àtẹni ẹlẹ́ni lójú jẹ́ enough of it. Enough of it. Nobody is going to take it from you. Tó bá dẹ̀ yá tẹ́ ẹ̀ bá stop. If I need to start calling your name, I will start calling you out. Kẹ́ fi mọ̀ ẹ́ pé kò sẹ́rù kankan ní yín tó bá mi o àtọ́jú àtimú. Kò sẹ́yìn tí ò gbé sáré. Irọ́ ni mi nípa mọ́ yín. Irọ́ ni mi nípa mọ́ yín. Bọ̀ pé bóyá wọn lè gbé náà wojú yín kò sí èyí tí mi lè gbé náà wò mí. Kò sílẹ̀ tí mi ò lè gbé náà wò lójú. Àtijọ́ tẹ́ ti ń ṣe èyí tó dáa tẹ́ ń sọ èyí tó dáa àyìn yín. So níwọ̀n bá àgbà tẹ́ ti ní orí èyí tí ò dáa lókù tẹ́ fẹ́ máa jókòó lé. A máa sọ fún yín náà pé èyí tẹ́ ń ṣe ò dáa tẹ́ máa sọ fún gbogbo ayé kí wọ́n gbọ́. So ọ̀rọ̀ Babaakeugbagold yàrá jẹ́. Ibi tó gbádùn èmi jù ni mo sọ yẹn wípé you can praise your community. Ọmọ Ọ̀yọ́ ni mí, mo sọ̀rọ̀ Ọ̀yọ́, mo gbọ́ Ọ̀yọ́ ga, mo dẹ̀ even you can advise me pé ẹ dẹ̀ ní sùúrù. Ok, ẹ jọ nínú gbogbo ọ̀rọ̀ tán sọ wọ́n àdírẹ́sì ikú tó pa bàbá ọba Ọ̀yọ́túnjí
wọ́n ṣe bí káwọn gbọ́ ò wọ́n sọ nǹkan kan. You see, ìyẹn fi ń yé wa pé kí ni ojúsàájú lẹ̀ ń ṣe. You are not doing it pé kí peace kò fi reign kálàáfíà fi wà. You are doing it pé ẹ̀yin náà fẹ́ gbẹ́nu sí. Ẹ wá wọ́n wá ṣe paríparí ẹ̀yà alájẹ wọ́n bàjẹ́ bàṣẹ́ bóyá gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ jẹ́ sọ̀rọ̀ a sọ pé àwọn kan sọra wọn dé lẹ́nu ń já wáyà àwọn náà dá gbogbo wàhálà tó wà nílẹ̀ ilẹ̀. You as àgbàlagbà tẹ pé ayé láàfà you now came out and say ẹ̀yà gẹ́gẹ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀ jáde ẹ̀ka ìnáwó tó mí pé ẹ ti ń dúró tẹ́lẹ̀ pé kílẹ̀ Yorùbá dàrú. Kẹ́ lè rí gbogbo àṣemáṣe nǹkan burúkú tẹ́yin fẹ́ ṣe kẹ́ lè rí ṣe. So you feel this is an opportunity, come out and say that. Àbí nígbà tẹ́ ń pè ń sin yàgògè èèyàn ọmọ Ọ̀yọ́ ẹ jáde nìkan wọ́n bá wá jáde ẹ rí i pé wọ́n àti ìwọ̀nba kékeré tán sọ́ọ́lẹ̀ ṣe ti rí nǹkan tó túlẹ̀ ṣe ti rí gbogbo àṣírí tó fọ́n kalẹ̀ ẹ ti rí gbogbo history. Because nínú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́sìn èmi for example èèyàn kankan ò lè sọ pé ohun tí mo sọ kò lẹ́rìí nínú ìtàn tá a ti gbọ́ nípa bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ láyé John inú ẹ̀ ni mo ti mú gbogbo ohun tí mo sọ ni mo ti mú jáde. Right, and the same thing for other people tèmi ti listen sí tí wọ́n ń sọ̀rọ̀ nínú ìtàn tí a ti gbọ́ inú ẹ̀ everybody ti mú ọ̀rọ̀ tó ń sọ jáde. Ó wá kú bẹ́ẹ̀ ṣe tún wá ní ìtàn yẹn ò rí bẹ́ẹ̀ mọ́ kò gbà bẹ́ẹ̀ lọ. Inú ìtàn tá a ti gbọ́ rí ìyálájé la ti gbọ́ pé nígbà tí ilẹ̀ Yorùbá ń jẹ́ Yorùbá tí oníkálukú mọra wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá ọmọ bàbá tí wọ́n ti fẹ̀sìn làwọn láàrin da gbogbo wọn rú rándanràndan. Ìyálájé wọ́n nígbà tí ọba ṣé Alákétu náà ni àti ta ni wọ́n ń jà sáde ó dádé ò ní dádé tán lóyìnbó dá sí i sẹ́wọ̀n pé gbogbo àyẹ̀wò wọn ní Ọọ̀ni ò kì í jáde. Sẹ́wọ̀n lóyìnbó nígbàgbọ́ wípé Aláàfin ni ó parí ọ̀rọ̀ yẹn. Ẹjọ́ ìgbà tán dọ́dọ̀ Aláàfin kí Aláàfin sọ. Wọ́n ló sọ wípé ibi kọ́lẹ̀ ẹ̀ wá. Àwọn tún ní bàbá kan. Inú ìtàn tẹ́ ẹ sọ fún wa náà láti mọ mú ẹ̀rí ọ̀rọ̀ yín jáde. Nígbà tí gbogbo àjọ ń jọmọ ìyá, àjọ ń jọmọ bàbá nìyẹn o. Táwọn àjèjì ò tí ì rápálá wọ àárín wa. Máa gbin igi oró, máa gbin igi ìkà sáàrin wa pé ká máa gbógun tira wa. So everybody knows how it's supposed to go. Pé ó tẹ́ gbé wá yìí no èmi lẹ́ mọ̀ ní ló jẹ́ kẹ́ wá bá mi àmẹ́mì kọ́ ni à ń yanjú ẹ̀. Ibi báyìí lẹ̀ máa lọ. Ẹ jọ̀ọ́ ẹ wo gbogbo nǹkan tán ló ṣẹlẹ̀ ńgbà yẹn. Ẹ wo iye owó tán lóyìnbó ná láti rúbọ. The same ẹbọ táwọn kan wá ń condemn lẹ́nu nìyẹn o. Òyìnbó rúbọ. Òyìnbó ra màálù ó ra gbogbo ẹ̀. You see, ìyálájé paríparí ẹ̀. Wọ́n ní ẹ máa wo nígbà tí òótọ́ wà tó dodo wà everybody dúró tán o. Wọ́n ní tí Ọọ̀ni fi jáde tó fi lọ tó fi bọ̀. Aláàfin ránṣẹ́ sí gbogbo ọba tó kù nílẹ̀ Yorùbá pé kán jáde síta. Wọ́n dúró sẹ́nu ìloro tí Ọọ̀ni fi padà. Ọọ̀ni yẹn ni èèyàn kan lanu gbàgà tó ń pè lábọ̀ rẹ̀. Ọọ̀ni yẹn lèèyàn kan lanu gbàgà tó ń pè lábọ̀ rẹ̀. Ẹ bá wí o Babaakeugbagold. Báyìí bá gbẹ̀yìn gan ẹ sọ pé àtẹ̀bábọ̀ rẹ̀ ni. Ẹ̀yin gan ó sọ bẹ́ẹ̀ báyìí bá gbà yín. Because ó dàbí pé what it looks like gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn látàpá abẹ yẹn nǹkan tó ń fẹ́ push narrative tó ń push ni pé ẹlẹ́bọ ni wọ́n. A fẹ́ gbógun tí wọ́n a fẹ́ bá wọn jà. Mo sọ fún mo ní àdàbà ń pògèdè bíi pé ẹyẹlé ò gbọ́ ẹyẹlé gbọ́ títí ló ń tiri ó ti yé wa kọjá bí tẹ́rù. Ẹ máa bá wa lé. Èmi ti sọ fún yín ẹ wò mí dáadáa ìran Ìjẹ̀ṣà làwọn baba ńlá bàbá tó bí èmi ó ti yé yín ọkọ yín ọjọ́ kìíní àná ó sì wà lọ́rùn yín kò ì lọ ó sì wà lọ́rùn yín kò ì lọ àmọ́ Yorùbá tá a ṣe ń pera wa yẹn tí ò change yẹn kájọ ń jẹ́ oníkẹ́ jẹ́ kájọ máa jẹ́ kájọ máa kọ̀wọ́ rìn ká máa fi sùúrù ṣe é. Gbogbo ọṣẹ́ gbogbo aburú tó ṣẹlẹ̀ tá à ń pè nílẹ̀ Yorùbá lọ́jọ́ kìíní àná tó jẹ́ pátọ̀ ọ̀dọ̀ yín ló ti wọlé wá.
ayé ti lajú ní ìsìn, àwọn èèyàn ti gbọ́n, irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ mọ́. Irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ mọ́. Inú àwọn ìtàn yẹn náà láti gbọ́ Ìyálájé pé b'Aláàfin bá ti gorí àpèrè làwọn yẹn ó ti dé, kábíyèsí o, ká lọ ta yín. Ṣérú ẹ̀ náà kọ́ lẹ tún ṣe fẹ́ tó dé yìí. Èmi ti sọ fún yín, ọmọ Yorùbá lèmi tó gbọ́rọ̀, tó farabalẹ̀, tó ń tẹ́tí, tó dẹ̀ ń lọ́ra fọgbọ́n bá ọ̀rọ̀ lọ. Bàbá kan dákẹ́ tá a fẹ́ sọ̀rọ̀. Ẹ mọ̀ jẹ́ ká mọ̀ tú gbogbo ọ̀rọ̀ lẹ̀ ká mọ̀ sá. Níbi tó dé yìí ó sì dáa. Tẹ bá fi ewé olúfimọ́ mọ́, tẹ stop ẹ̀. Tẹ dẹ̀ ṣe the right thing. Bọ̀ṣẹ́ rí níbi tọ̀rọ̀ wọ́n ń jà sórúkọ ta ìyẹn ọ̀rọ̀ yẹn ti jábọ́lẹ̀, ó ti jábọ́ ná. Àwọn onílẹ̀ náà ló ní kẹ́ ẹ sọ jáde ká mọ̀ nǹkan tó wà nù yín. Ìyẹn ò ṣe é kó kúrò lẹ̀ o, kò ṣe é parẹ́. Tó kéèyàn kankan má sọ pé kán má sọ̀rọ̀ lọ́bẹ̀ kan mẹ́nu kúrò ńbẹ̀. Go back as far back as 3 years ago. Ìgbà tí àwọn kan raise issue yìí lọ gbọ́ ohun tí mo sọ lórí ẹ̀, mo ní ṣé yẹn la máa jà sí. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó à ń yàdá sí. Ẹ jẹ́ ká tiẹ̀ gba nǹkan tá a fẹ́ gbà, tá a bá gbà tán. Gbogbo orúkọ tá a bá máa jẹ́, a máa yanjú ẹ̀. But ìfẹ́ǹtì ti override the statement yẹn now. Because nígbà tá à ń sọ àwọn statement yẹn, a rò pé èrò kan ló jọ wà ní ọkàn gbogbo wa. Wípé nǹkan kan ni gbogbo wa jọ ń lé. Àmọ́ pẹ́yìn kan ẹ̀ ti lọ ń kó ìtàn pamọ́ fún wa. Ẹ wá ń tì wá síwájú pé nígbà tán bá ṣe tán, a wá sọ fún wọn pé orúkọ gangan àwa la ní. Àwa la kọ́kọ́ mú gbogbo nǹkan tó bá wù wá náà, a bá wá ṣe tán. Èyí tó bá kù, èyí tí ò bá gbọ́nú yín, ó yá. A wá dàbí sinimá kí lorúkọ sinimá yẹn náà? Táwòrò idẹ. Nígbà tó ní ọmọ àlè ní gbogbo àwọn baálẹ̀ tó yẹn ní èmi ṣe ọmọ àlè o. Ta ló wú bẹ́ẹ̀ mú yín? Ó yá ẹ mú. Àwọn sójà gbé yẹn lọ. Ó ní èwo ló tún kù nù yín tí sọ ọmọ àlè? Gbogbo wọn dákẹ́. Gbogbo wọn bá dákẹ́. Gbogbo wọn bá dákẹ́. Ọlọ́run sì ti lọ́rọ̀ wa ò ní rí bẹ́ẹ̀. Ọlọ́run lọ́rọ̀ wa ò ní rí bẹ́ẹ̀. Ó jẹ́ káwọn ẹlẹ́nu ń já wáyà kan jábọ́ sí wa lọ́wọ́ tó bá tán. Àti mèròǹgbà tó wà ńlẹ̀ àti plan. So ìwọ tó bá ń bára ẹ sọ òótọ́ tó kì í parọ́ fúnra ẹ, you know what is on ground, you know what is playing. Ẹ dẹ̀ mọ ibi tí AKEUGBAGOLD ti ń bọ̀ tó bá ń sọ ohun tó ń sọ, tó ń ṣe ohun tó ń ṣe. Ká ní pé AKEUGBAGOLD kàn dọ́ra wá, ó sara ẹ̀ lẹ́sà bó ṣe sara ẹ̀ lẹ́sà, ó kira ẹ̀, ó kí Ọ̀yọ́, ó pọ́n Ọ̀yọ́ lé, ó dẹ̀ pọ́n Aláàfin lé, ó dẹ̀ parọ́wà sáwọn èèyàn pa ẹ ṣe sùúrù, ẹ má rí orí adéfìn, honestly speaking, béèyàn kankan bá sọ̀rọ̀ AKEUGBAGOLD, àgbéná wojú ẹnìyẹn pé no, leave the man alone. But the mere fact pé àwọn á sọ̀rọ̀ lọ gbogbo ibi tán sọ̀rọ̀ lọ yẹn, wọ́n wá crown ẹ̀ up by saying ìbọn bá yín ni wọ́n ti mọ́lé nílùú òyìnbó ohun tó jalè. Ó yé wa dáadáa. Ó yé wa dáadáa. So ìdùnnú títí yín ni pé wọ́n ti ọba yẹn mọ́lé pé ó jalè nílùú òyìnbó. Ẹ kàn dákẹ́ ni ẹ ti ń rẹ́rìn lẹ́yìn kẹ́ ẹ̀rọ ọba wọn. Ìbára àwọn ọba tó wọ́pọ̀ nínú ọ̀nà ti tì mọ́lé òun. Náà wọ́n wọ̀pẹ̀ bí wọ́n wọ̀pẹ̀ bí ìpẹ̀bí tá à ń pariwo èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ bá lọ find out. Ó ṣe gbogbo ohun tó yẹ kán ṣe ń bẹ̀ ni wọ́n ṣe. Àwọn tó bá wọn dọwọ́ bò mọ́lẹ̀ ní ká máa bá wí. Àwọn ni ká máa bi léèní pé ó ṣe wá rí báyìí.